ẹ kú ilé làákàrà lé ẹrì wá làákèrò ọ̀nà o ará ilé yìí mo kí yín baálé ilé yìí mo kí yín ìyáálé ilé yìí mo kí yín o a ti jáde lé láàárọ̀ yìí àní jáde lé kú lọ́wọ́ àní ti lérò kúrò dé àní tòde rù kúrè lé o ẹ rí dígí wa ò ní fọ́ àwo wa ò ní fọ́ á dára fún wa o ìgbà inú ilé yìí ó máa lékún àwo inú ilé yìí ó máa lékún gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí láàárọ̀ yìí ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé ẹnì kọ̀ọ̀kan wa o ọyẹ wá nǹkan fìdílé tàbí kẹfìdílé nǹkan èmi ọmọ yín náà ní Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹjẹ́ akọ́ra wa lẹ́kọ̀ọ́ àwọn ọmọ kan ń bẹ tó jẹ́ pé eléèrè ọmọ ni wọ́n tàbí àwọn ọmọ tó jẹ́ pé àwọn ẹ̀mí òkùnkùn máa ń dà láàmú bóò là á ti ṣe táwọn ẹ̀mí òkùnkùn tí wọ́n fi yà fún wọn ọmọ mi ń bẹ tó yẹ pé yóò máa wọn ò ní jẹ́ gbádùn yóò máa ṣe wọ́nranwọ̀nran káàkiri tára rẹ̀ bá balẹ̀ díẹ̀ yóò tún máa wà gánragánra àwọn ọ̀wà tí dójú tì ní omi ń bẹ yọ kàn ṣàdédé máa bínú láì nídìí iṣẹ́ àgbàlagbà náà ọyọ wa bí ọkọ́gbọ́n ẹ bá mi tọ́jú ewé àkókò yẹ̀pẹ̀ orí àkìtàn ẹ bá mi tọ́jú ẹ̀ ewé rẹ̀kùrẹ̀kù ẹ bá mi tọ́jú ẹ̀ ewé ọgbọ́ ẹ bá mi tọ́jú ẹ̀ ọ̀gọ́mọ̀ ọ̀pẹ ẹ bá mi tọ́jú ẹ̀ ọkọ̀ àtàrí kan ìsáwùrú inú odò tinú odò ni o ìsáwùrú inú odò á mú á wàá jò tá a bá jó gbogbo ẹ̀ pọ̀ á dà á méjì ìdá kan á pò mọ́sẹ̀ ìdá kejì tí àbá fẹ́ jájú fún a lè fi sínú ìpara wọ́n máa fi pa ní gbogbo ara wọ́n fi pa ọ́ lójú dáadáa pàápàá ọba fẹ́ sùn ni àbí bí bá ń jáde kó máa fi pajú ọ̀dà púpọ̀ ọ̀dà púpọ̀ tó bá jọmọdé ni ọṣẹ ẹ̀ nìkan ni a máa lò fún iṣẹ́ yìí dá o àwọn ẹ̀mí òkùnkùn wọn ó sì lẹ́yìn rẹ̀ wọ́n yọ̀ǹda ọmọ náà àgbàlagbà náà wọ́n sì lẹ́yìn rẹ̀ ntọ́jú ewé àtegbò lẹ́lẹ́dùà Lukman ọmọ Ayédáre kalẹ̀ fún wọ́n tó fẹ́ tọ́jú ara rẹ̀ tí wàá lé ọkọ tipẹ́ ni ẹlòmíì gan bẹ tó jẹ́ pé ọmọ tó yẹ kó bí sójú ayé ojú àlá ni ó ti máa bí tí wọ́n máa dà á láàmú wọ́n bá sì lọ́ọ́ ṣàyẹ̀wò wọn á ní nǹkan kọ́ sọ́kọ nǹkan kò ṣèyàwó ṣùgbọ́n wọn ò ní jẹ́ kí àṣepọ̀ wọn kó doyún wọ́n máa dà á láàmú ẹ rí i pé ẹlòmíì yóò kó kalẹ̀ wọ́n máa jí owó rẹ̀ yọ wọ́n máa daṣẹ́ rẹ̀ rú ẹ máa lo sẹ́yìn ẹ dúpẹ́ fọlọ́run ní ọ̀yọ́ kò ọwọ́ inú gúrùpù tẹ́ bá wà ẹ máa ṣí ààrẹ síbẹ̀ káwọn èèyàn jàǹfààní ẹ̀ kọ̀nà yín lówó lọ títí ẹ ṣe àdàrà fún wa o ó dàbí ẹ̀ bá wà nídìí ọjà rẹ̀ a máa fi fọwọ́ torí ká má bàa gbàgbà ná a máa fi fọwọ́ ó dáa gan ni ọ̀dà gbanámbà yìí ọmọ ọ̀dọ̀ kò sí fún ìbéèrè o wọ́n tó fẹ́ tọ́jú ara rẹ̀ lọ́wọ́ fún o wọ́n tó fẹ́ tọ́jú ara rẹ̀ owó lọ́nà o kì í ṣẹjọ́ o +2348032983298 +2348032983298 WhatsApp number nù yẹn fún nọ́mbà orílẹ̀-èdè Benin sí nọ́mbà pọ̀ o àbáfọyín ní tàbí jẹ náà o ti kóde fún wa o a lè máa kó owó ẹ̀ kalẹ̀ ti Burkina Faso náà wà nọ́mbà mélòó la fẹ́ kó kalẹ̀ ṣùgbọ́n ti orílẹ̀-èdè Benin yìí kò sí kọ́ńtírì tí mo wà tẹ́ bá pè yọ lọ bẹ́ẹ̀ náà ni ti Nàìjíríà bí mo wà ní Benin bẹ́ẹ̀ bá pè yọ wọlé bẹ́ẹ̀ ni a máa ń róòmù ẹ̀ ni a dára fún wa mo ṣe wà tí gbogbo bí yòówù tí ń bá lọ tẹ́ bá pè torílẹ̀-èdè Benin yọ wọlé bẹ́ẹ̀ sì pé ti Nàìjíríà yọ wọlé gbanámbà orílẹ̀-èdè Benin báyìí +2290154651928 +2290154651928 tiwa lọ́lọ́run òsì kò ní ṣe tọ́ta wa àyè wà fún wọ́n tó bá fẹ́ join private group owó ni wọ́n fi ń wọbẹ̀ tó bá yẹ pé láti orílẹ̀-èdè Nàìjíríà ní 10,000 ni wọ́n máa béèrè lórí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tá a ti fi ilẹ̀ sẹ́yìn tó o bá gbàlàyé rẹ̀ á máa ṣàlàyé fún ọ wọ́n tó yẹ pé tó o bá lálàá ọ̀fẹ́ máa gbọ́ tó máa lárẹ̀ àti ohun tó ṣe sí ọ̀fẹ́ ni ọba ti wọbẹ̀ ọ máa gbọ́ tó sùn kan bá ti parí ó tún sanwó mi bí yẹn ṣe wà nìyẹn ṣùgbọ́n láti orílẹ̀-èdè Benin lọ Tógò nǹkan kan
sẹ́mi sẹ́fà ni tí í ṣe àpò 5 sẹ́fà òun làwọn èèyàn ó fi wọlé bóṣù kan báyìí ti pé tó owó ti díù nù àbí wọ́n tún sàn mí ìwọ tó ọba ti lè sanwó má béèrè kan ẹ̀yin tẹ́ ẹ̀ máa lọ mú ewé kan ẹjọ́ ń jẹ́wé àìhóyọ̀yọkọ́ yìí ìjẹ́ bí o fi mẹ́sẹ̀gì rẹ sí ibẹ̀ lọ́ba àdàrà fún wa wọ́n ní ìgbọràn ó sàn ju ẹbọ rúrú lọ kéèyàn sọ̀rọ̀ fún èèyàn ká pariwo títí ó sàn ju kásẹ̀ tó máa fi pé sọ orí sọ ọgbọ́ sọ bó ṣe jẹ́ nìyẹn tí wàá lọ́wọ́ ó ṣe kò ní ṣe tọ̀tá wa ire o ire kàbìtì.